tuntun ti jáde lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Surajudeen Adio Babátúndé Ìlúpéjú táwọn èèyàn mọ̀ sí Sùúrì Ìlúpéjú. Kí la rí, kí la gbọ́, kí ni tuntun tó jáde? Mo fẹ́ kí a jọ farabalẹ̀ ká jọ wo ètò yìí láti bẹ̀rẹ̀ títí dé parí, torí pé ẹ̀rù èèyàn bà mí. Kí ni mo pè é? Ẹ̀rù ọmọ ènìyàn bà mí tó fún ọmọ ènìyàn. Àbájọ tí àwọn àgbà fi sọ wípé ká máa fi ènìyàn sípò ènìyàn, torí pé ènìyàn lèèyàn máa jẹ́ téèyàn bá wá gbèsè rẹ̀ dé kó má bàa bá wa lójijì. Ní tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat lórí ìrìn àjò àti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àjọṣepọ̀ Alhaji Oríyọmí Hamzat àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé. Tó ti wáyé sẹ́yìn láàrin wọn, àjọṣepọ̀ wọn àtẹ̀yìnwá àti eléyìí tó tún ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó mú mi jẹ́ kí n mọ̀ wípé èèyàn lèèyàn máa jẹ́ o. Àfi kéèyàn máa fi èèyàn sípò èèyàn, torí pé téèyàn bá gbèsè rẹ̀ dé kó má bàa bani níjàfù, kó má bàa bani lójijì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe àfihàn àwọn nǹkan tí wọ́n bá nínú ilé Surajudeen Adio Babátúndé Sùúrì Ìlúpéjú tí wọ́n lọ wọlé rẹ̀ lọ́jọ́sí sẹ́gbàgbésẹ́ rántí. Àwọn nǹkan tí wọ́n bá tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn bá nínú ilé Sùúrì Ìlúpéjú òun lẹ́ ń wò tí à ń fi hàn yín yẹn, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣàfihàn rẹ̀ fáwọn oníròyìn fún aráyé láti rí. Ìwòye àwọn èèyàn, àríwísí àwọn èèyàn, èrò àwọn èèyàn máa mú wá fún yín lórí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe àfihàn rẹ̀, ohun tí wọ́n bá nínú ilé Sùúrì Ìlúpéjú. Lára ohun tí wọ́n bá láti rí àdá, ìbọn abẹnugọ̀ngọ̀, oògùn abẹnugọ̀ngọ̀ àti àwọn nǹkan olóró míì, nǹkan ìjà olóró bí ọta àbọn. Lára ohun tí wọ́n tún ṣàfihàn rẹ̀ tẹ́ ẹ tún wò náà ni aṣọ ìpolongo ìbò, èyí tí í ṣe ẹgbẹ́ Accord, ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́, tí àwòrán Alhaji Oríyọmí wà lára rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe aṣọ ìpolongo ìbò tó jẹ́ ti Alhaji Oríyọmí nìkan ni wọ́n ṣàfihàn rẹ̀ tí mi àti yín jọ ń wò yẹn. Kí wá làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Ẹnìkan kan tí ẹ pè mí, ó ní ọta sánsán sẹ́yìn náà ti rí i. Mo ní kí ni o? Ṣé ẹ ti rí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n láwọn bá nínú ilé Surajudeen Adio Sùúrì Ìlúpéjú? Mo lémi náà ti rí i. Ọ̀rọ̀ míì tẹ́nìyàn sọ ni pé ṣé o sì lérò pé Alhaji Oríyọmí ó bọ́ lórí eléyìí tí ó bá lọ padà jẹ́ ìpè tí iléeṣẹ́ táwọn agbófinró tí wọ́n fi pè é, ìwé tí wọ́n fi pè é ní pàǹtí? Mo ní kí lẹ rí tẹ́ ẹ fi sọ eléyìí? Ó ní sẹ́mi náà ò ráwọn nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn gẹ́gẹ́ bí ohun tí wọ́n bá nínú ilé Alhaji àbí nínú ilé Sùúrì Ìlúpéjú ni. Mo ní mo rí ẹ̀gbọ́, kí nìyẹn wá ní í ṣe pẹ̀lú Alhaji Oríyọmí? Tá à ń gbọ́ ni wípé wọ́n ní ọmọlẹ́yìn nínú òṣèlú ní Sùúrì Ìlúpéjú kó tó di wípé wọ́n mú un, kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá ń wá a.
wọ́n tún wá bá aṣọ ìpolongo ìbò tó jẹ́ ti Alhaji Oríyọmí nínú ilé Súrì Ìlúpéjú pẹ̀lú àwọn nǹkan ìjà ogun bí ìbọn, bí àdá, bí ọ̀kọ̀, bí oògùn abẹnugọ̀ngọ̀ tá a bọ́n lóríṣiríṣi. wọ́n ní tó jáwọn sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tí Alhaji Oríyọmí sọ nínú fídíò tó ṣe gbẹ̀yìn ló mú àwọn máa sọ tí àwọn sọ yẹn. ẹ gbọ́, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn, kí lèrò àti ìwòye yín lórí eléyìí? ṣe rí wípé òṣèlú institution tọkẹnu ni tí ọkàn ṣe é sáríwọ̀ tọjọ́ pé èèyàn gbọ́dọ̀ rò ó lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta, kódà tó bá rò ó lẹ́ẹ̀méje. ọ̀rọ̀ òṣèlú tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ pé èèyàn tó rárí wọ̀ ọ́. kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, bí ìwòye àti èrò àwọn èèyàn lórí ohun tí iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn rẹ̀ tí wọ́n ní àwọn bá nínú ilé Súrì Ìlúpéjú. ó lágbára o. Adélakùn Adéwọyìn Ìyábọ̀ wọ́n ní ẹ múra sí o, ìbàjẹ́ ènìyàn ni, kò dá iṣẹ́ Olúwa dúró. Oríyọmí ló máa padà rí ẹ̀yìn yín. gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn fi ń sọwọ́ nìyẹn o. Bọ́látitó Adébẹ́ṣin wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbìmọ̀ ọ̀tẹ̀ àti àbòsí, Ọlọ́run máa mú yín o. àmọ́ nígbà tí Súrì ń tẹ̀lé Ṣèyí Mákindé, ṣé kò ṣe aṣọ PDP, fìlà PDP lọ́wọ́ rẹ̀? Ṣèyí Mákindé wá jayé ọlọ́ba, ẹ lọ fún ìgbà díẹ̀, jayé ọlọ́ba rẹ̀ lọ fún ìgbà díẹ̀ ní gbogbo ètò ọ̀tẹ̀ àbòsí ìlara yín tẹ̀ ń ṣe lórí ọmọ Hamsati, ọmọ Hamsa. Habib Ọládòkun wọ́n ní stay neutral in politics if you don't have strong backup. Hey, only God can enthrone and dethrone a leader, so do not drag issue with some people if they are in power, especially if the candidate you are supporting is very weak. I pity Ìlúpéjú Súrì because he did not learn any lesson from the second fall of his boss. Auxiliary, even if God will punish a governor after office, they will do whatever they want while the power is in their hands, and they can go at any length to punish their opponents. Hey, gẹ́gẹ́ bí èrò Mr. Habib Ọládòkun nìyẹn. BJ wọ́n ní politics I fear o, they want to stain Alhaji Oriyomi's white. Hey. Táíwò Bello àwọn ní kókókó làárán fàdítì, bá a wí fún ọmọ ẹni kó gbọ́. In fact, politics is a dirty game. Dáre Overcomer wọ́n ní so ibi ni wọ́n fẹ́ gbà mú Alhaji Oríyọmí. òṣèlú mà ya wèrè gan o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Dáre nìyẹn. Adé Blessing wọ́n ní when are they going to interview Súrì? We want to hear from Súrì gangan. Adéọlá wọ́n ní Oríyọmí don talk before that this is going to be their plan. Seriously, Oríyọmí is wiser than them. Aládé Afeez Abíọ́dún wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ gbin iṣu ìbànújẹ́ lórí ọ̀rọ̀ Oríyọmí, tọmọtọmọ lẹ́jọ́ jẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ má bínú.
Adémọ́lá Mojeed wọ́n ní gọ́fúnà Ṣèyí Mákindé Abíọ́dún well done tí ogun bá jẹ lọ 1000 máa jẹbọ. Idris Abiodun wọ́n ní òṣèlú ọmọ wèrè Oríyọmí lẹ́tà gbẹnu sí Mike better with pọ̀nmọ́ and àmàlà than iyán and sake roundabout ẹ̀dọ̀ fùkì and oríṣiríṣi ẹran. Oyinlọlá Ayọ̀bámi wọ́n ní John, what is your opinion on this matter, sir? John Adéọ̀sùn, what is your opinion on this matter, sir? I love learning at your space, sir. Wọ́n ń bá ẹnìkan ni wọ́n ń reverse ní tiwọn yẹn. Gẹ́gẹ́ bí ìwòye àti èrò àwọn èèyàn, òun náà ni ẹ gbọ́ tí a ti mú wá fún yín yẹn. Olúwọlé Fẹ́mi àwọn ní Oríyọmí has already alleged that they are planning on using Suri to set him up. This news just confirm his allegations. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn lórí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe àfihàn àwọn nǹkan tí wọ́n bá nínú ilé Suri Ìlúpéjú, òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn. Ohun táwọn èèyàn ń sọ majority ìwòye àwọn èèyàn àti ìwòye àríwísí àwọn èèyàn ò ní wípé Oríyọmí gan ti mọ̀ fúnra rẹ̀ wípé àwọn nǹkan tí ó padà mọ́ ṣẹlẹ̀ rèé ló jẹ́ kó ṣe fídíò àkọ́kọ́ tó ṣe yẹn. Gẹ́gẹ́ bí àwọn onílàákàyè àwọn olóye tó bá gbọ́rọ̀ yẹn, tó bá gbọ́ ìwòye àti èrò àwọn èèyàn, tó bá gbọ́ yé ibi táwọn èèyàn ń bọ̀rọ̀ lọ nìyẹn. Pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ yìí, kí ni ìmọ̀ràn tiyín, ìwòye tiyín fún Alhaji Oríyọmí lórí ìpè tó ní wọ́n pè òun láti pàǹtí? Kí ni ìmọ̀ràn yín, kí ni ìwòye yín? Yomi Amsat, ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Mo láyọ̀ láti sọ fún yín wípé ọ̀nà àbáyọ ti wà fún gbogbo obìnrin tí ó bá ní àìsàn tàbí àrùn ní ká pè ní àbá àìsàn fibroid, ìyẹn oyún ìju. Oyún ìju kì í jẹ́ kóbìnrin ó róyún ní. Obìnrin tó bá ní oyún ìju, nǹkan oṣù rẹ̀ ó máa ṣe ségesège, ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin yóò máa wá ní wíwá tí ò ní tètè dá, yóò sì máa wá ní pípọ̀ jù, débi wípé yóò máa mú ìnira bá obìnrin tó bá ní fibroid, oyún ìju, àrùn oyún ìju, a sì máa ṣe àkóbá fún obìnrin láti róyún ní. Tí wọ́n bá wá ní àìsàn ìju, yálà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tàbí ó ti wà lára rẹ̀ ti pẹ́, yálà ó ti ṣiṣẹ́ abẹ ó tún wá padà wò ó, mo ní ìròyìn ayọ̀ fún ọ torí pé ọ̀nà àbáyọ wà fún ọ nílànà tewé àtegbò tí yóò mú àrùn oyún ìju tó ń dọ̀ láàmú látọjọ́ pípẹ́ tàbí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí yóò mú lọ pátápátá, tí yóò wú ti gbòǹgbò tí ò sì ní padà mọ́. N tó jẹ́ kí ìlànà tewé àtegbò tí mò ń sọ fún ọ nípa rẹ̀ yìí tó jẹ́ kí ó fi mí lọ́kàn balẹ̀, tó jẹ́ kí ó mú mi láti wá polongo rẹ̀ fún yín, ó ní wípé àwọn tí wọ́n ń lò ó, wọ́n jẹ́ kí n mọ̀ pé wọn ò ní fẹ́ sọ, wọn ò ní fẹ́ ká gbé ojú àwọn síta tàbí fi ohun àwọn síta. Wọ́n jẹ́ kó yé wa wípé àwọn ń lo ìlànà ewé àtegbò yìí, àwọn ò sì gbúròó oyún ìju mọ́, àwọn sì finú ṣoyún, àwọn fẹ̀yìn gbọmọ pọ̀n. Tí wọn náà bá wá fẹ́ lálàáfíà, tó fẹ́ finú ṣoyún, tó fẹ́ fẹ̀yìn gbọmọ pọ̀n, tó fẹ́ bọ́ lọ́wọ́ ìṣòro, wàhálà, ìdààmú, àìsàn, àrùn oyún ìju, fibroid, pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò lójú móhùnmáwòrán yẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ni kó o pè, kó o ṣàlàyé fún wọn. Bóyá o ti ṣiṣẹ́ abẹ rí àbó o ti ṣiṣẹ́ abẹ rí, bóyá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ó ti wà tipẹ́ lára rẹ,
oyún ìju fibroid, fọkànbalẹ̀, ìtọ́jú tí wọ́n fún ọ, ìtọ́jú ìlànà tewétegbò tí ò ní ní ọ lára, tí yóò sì wú fibroid yẹn, oyún ìju yẹn, tewé tí ó wú tí gbòǹgbò tó ní gbúrò rẹ̀ mọ́, tí ò sì ní ní ọ lára, tí wọn náà finú ṣoyún tó fẹ̀yìn gbọmọpọ̀n, tí wàhálà ìdààmú oṣooṣù nípa àpọ̀jù ẹ̀jẹ̀, àpọ̀jù nǹkan oṣù, ẹ̀jẹ̀ tí ó máa wá láwàá ìdá yóò di ohun ìgbàgbé láyé rẹ̀. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn kó ṣàlàyé fún wọn àwọn ìlànà ewé àtegbò tí wọ́n ń lò nílé iṣẹ́ wọn, wọ́n ṣàlàyé fún ọ, ó sì rí ìwòsàn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò mà ní jẹ́pin wa lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé kó rìn jìnnà dáadáa.